Ẹ kálẹ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn òde níbikíbi tí a bá wà. Òní ọjọ́ Saturday, ọjọ́ àbámẹ́ta, 18th of June 2022. Orúkọ tèmi ni Fẹ́mi Olóye ọmọ Yorùbá. Àkórí ọ̀rọ̀ mi ní alẹ́ yìí sí àwọn ọmọ Yorùbá ni monkey dey walk, baboon dey chop. So mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn á wò wípé irú tọ́pìkì wò lélẹ̀. Ṣùgbọ́n mo refer gbogbo àwa tí a wà ní diaspora as a monkey dey walk, gbogbo wa. Then àwọn tó wà ní Nàìjíríà, àwọn Fúlàní, àwọn ni baboon dey chop. So àwọn tí ọ̀rọ̀ yóò kàn ní wípé àwọn tí ọ̀rọ̀ yóò kàn tí wọn ò máa ṣe ẹrú Fúlàní ní wípé àwọn ọmọ Yorùbá tàbí Ìgbò tàbí Ẹdó tí wọ́n wà ní diaspora tí wọ́n bá sọ wípé àwọn ò ní nǹkan kan ṣe, àwọn ò lẹ́bí kankan ní Nàìjíríà mọ́, àwọn ò ní ará mọ́. So wọ́n dẹ̀ ti gbà wípé ibi báyìí ni gbogbo nǹkan táwọn máa ṣe. Wọn ò even tí wọn ò ní send a single dollar lọ sí Nàìjíríà. Àwọn yẹn ni kò kí ń ṣe ẹrú Fúlàní. Ṣùgbọ́n àwa yòókù in as much ó bá send $1 lọ sí orílẹ̀-èdè Nàìjíríà, ẹrú Fúlàní ni a jẹ́. Ó dẹ̀ nídìí tí mo fi sọ bẹ́ẹ̀. So tá bá wo $100 lásán, tá bá send $100 lọ sí Nàìjíríà, owó tó máa bọ́ sí ọwọ́ àwọn Fúlàní, Haúsá Fúlàní lásán is $85. Màá dẹ̀ ṣe analysis ẹ̀. Bẹ́ẹ̀ kí n tó sọ yẹn, mo fẹ́ kọ́kọ́ sáré sọ eléyìí. Nípa ìwádìí tí èmi ṣe, àwọn orílẹ̀-èdè tó ń send owó padà lọ sí ìlú wọn ní gbogbo àgbáyé, Nàìjíríà ní number 10, India ní number 1, followed by China, Mexico, lọ́bàá. So research mi tí mo ṣe, World Bank 2020. Nípa owó tí wọ́n send lọ náà, wọ́n ṣe research fún ọdún mẹ́ta from 2018 to 2020. Ní 2018, wọ́n send $24.31 billion. Ní 2019, wọ́n send $23.81 billion. Ní 2020, wọ́n send $17.21 billion. Àpapọ̀ gbogbo ẹ̀ ó jẹ́ $65.34 billion ni wọ́n send. So nígbà tá a divide by 3, wọ́n send $21.78 billion. Tá bá convert owó yẹn sí owó Nàìjíríà is 13 trillion naira. Ẹni àwọn diaspora ẹni wọ́n inject into Nigeria economy láàrin ọdún kan. Ní oṣooṣù, wọ́n send $1.82 billion. Wọ́n inject bí 1.2 trillion naira into the Nigeria economy every month. Ẹni àwọn diaspora. Àwọn wo là ń pè ní diaspora? Àwọn Yorùbá, Ìgbò, àwọn Ẹdó, àwọn ló pọ̀ ní diaspora. 95% wọn àwọn ló jẹ́. Hardly lẹ́fi lè rí Haúsá tàbí Fúlàní ní ìlú òyìnbó. Tí wọ́n bá kàn wá, wọ́n kàn wá ṣe kọ́ọ̀sì bóyá bíi 6 months. Wọ́n á dá wọn padà sílé, wọ́n á lọ máa jọ̀gá lórí àwọn èèyàn. Àwọn tí wọ́n kàwé jù wọn lọ, wọ́n á lọ máa jọ̀gá lórí wọn. Bẹ́ẹ̀ náà ni ibi tẹ́tún ti lè rí wọn ní embassy. Ní embassy gbogbo Nàìjíríà tó wà káàkiri, àwọn Haúsá Fúlàní ló kún bẹ́ẹ̀. So àwa là ń send owó, Yorùbá, Ìgbò, àwọn Ẹdó, àwa tá à ń send owó yìí, owó tá à ń inject into the Nigeria economy. So ẹ dẹ̀ rí pé owó yẹn kò hàn nítorí pé àpò àwọn kan ló ń bọ́ sí. Gbogbo àwọn tẹ́ ń rò pé olówó ni wọ́n yẹn, gbogbo àwọn Dangote yẹn, wọn ò ní nǹkan kan. Àwa là ń fún wọn ní owó tí wọ́n fi ń jẹ́ millionaire, tí wọ́n fi ń jẹ́ billionaire. Ẹ jẹ́ ká stop láti fún wọn ní owó for the next 6 months. Ẹ rí i pé gbogbo wọn máa collapse. Dangote máa collapse. In fact, ó bá sí ẹni kú gan. So mo wá fẹ́ ṣe analysis ìdí tí a fi jẹ́ ẹrú. Tí a bá dẹ̀ gba Yorùbá nation, tá bá sọ wípé ká tún máa continue Nàìjíríà, ẹrú ni gbogbo àwa tá a wà ní diaspora, ẹrú la tún máa jẹ́ fún àwọn Fúlàní. Àwọn là ń sìn gbogbo sẹ́tà ń ṣe ní bíbá yìí, tá à ń lọ nínú òjò, nínú snow, nínú oòrùn, ní òru, lọ́sàn-án lálẹ́, àwọn Haúsá Fúlàní là ń sìn. Ìdí tá à ń fi ń sìn wọn ni pé ìdí àkọ́kọ́ ni wípé àwọn ló ń determine iye value dọ́là tá a bá send. Gbogbo àwọn ló wà ní bureau de change. Ẹ lè rí Ìgbò bẹ́ẹ̀, ẹ lè rí ọmọ Yorùbá bẹ́ẹ̀, àwọn Fúlàní náà ni. So àwọn ló ń determine, wọ́n dẹ̀ kọ́kọ́ ń make owó, àwọn ló dẹ̀ determine iye tí wọ́n á fún wa.
so àkọ́kọ́ nìyẹn. Then tẹ bá send $100 sílé, inú $100 yẹn a ní tẹ send $100 sílé, $40 inú ẹ̀ wọ́n fi máa ra oúnjẹ ni. Ẹ wá bi mí léèrè wípé àwọn wo ló wà ń di oúnjẹ? Àwọn Haúsá Fúlàní ni, nítorí pé wọn ò jẹ́ káwò dá oko mọ́, wọ́n fi màálù jẹ oko, wọ́n ń pa àwọn èèyàn wa lóko. Owó tó yẹ kó máa circulate láàrin àwa Yorùbá, àwọn Haúsá Fúlàní yìí ní àti òkè ọya wá láti gba owó yẹn. $40 ó ti kọ́kọ́ lọ nìyẹn. Number 2 ni wípé $10 nínú $100 yẹn wọ́n á fi ra ṣúgà, iyọ̀, milk àti ohun mèremère míì. Àwọn wo ló ń wà ní charge? Dangote àti àwọn Caliphate ló wà ń díẹ̀. So wọ́n tún ti gba $10 lọ́nbẹ̀ yẹn nìyẹn. So ẹni tẹ́ bá send $100 sí, bóyá ó fẹ́ ṣe iṣẹ́ ilé, ó fi $20 ó tún fi ra sìmẹ́ǹtì. Àwọn wo ló wà ń díẹ̀? Dangote náà ni, torí monopoly market. That means gbogbo wẹ́ẹ̀tì wa, gbogbo ojú òògùn wa là ń transfer rẹ̀ sí wọn, ọ̀dọ̀ àwọn Haúsá Fúlàní. So number 4 ni wípé $10 nínú $100 yẹn ilẹ̀ fi máa ra bíi cooking gas, ẹ fi máa ra kerosene, petrol tẹ fẹ́ dà sínú jẹ́ yín, ilẹ̀ fi máa rà. So ta ló ń control ẹwẹ̀, ta ló ń control refineries? Dangote náà ni, àwọn Fúlàní náà ni. Number 5 ni wípé $5 nínú ẹ̀ ẹ máa fi sanwó electricity, NEPA bill, iná tẹ́ẹ̀lù, wọ́n á tún mú bíìlì wá, bíìlì tẹ́ẹ̀lù ẹ dẹ̀ gbọ́dọ̀ san. So àwọn ìwo náà ló ń control rẹ̀? Àwọn Haúsá Fúlàní ni. Ẹ wá sọ fún mi, ṣé àti máa ṣẹ́rú wọn? $85 nínú $100 ló ti kọ́kọ́ lọ sọ́wọ́ àwọn Haúsá Fúlàní. Owó tó yẹ kó wà láàrin ara wa ká máa fi dájàlẹ̀, káwọn tó jẹ́ àgbẹ̀ kí wọ́n fi lọ máa dáko, kí wọ́n máa provide employment opportunity, kò sí yẹn mọ́. So number 6 ni pé $10 nú ẹ̀ àwọn èèyàn wa, torí pé wọ́n níbẹ̀rù Ọlọ́run, wọ́n á lọ san sàká ní mọ́sálásí, wọ́n á lọ san tithe àti offering ní church, wọ́n á fi $10 ṣe. So ó wá kù $5 péré. Ẹni tẹ́ bá send $100 sí, $5 péré ló lè save nínú ẹ̀. Ẹ wá sọ fún mi, gbogbo owó yẹn ọ̀dọ̀ wọn àwọn kan ló ń gbà, gbogbo owó iṣẹ́ wàhálà táwọn èèyàn wá ń ṣe bíbá. Then tá bá tún sọ̀rọ̀ àwọn èèyàn tó ń send nǹkan lọ sílé, tó ń send container, mọ́tò, gbogbo ẹ̀, tó ń send a lot of goods lọ sílé, àwọn ọmọ Yorùbá náà ni, àwọn Igbo àti àwọn Edo yìí kan náà ni, àwọn ló ń send ẹ lọ sílé. Ẹ wò nísìn wọ́n ti increase owó tẹ́ bá fẹ́ gbé mọ́tò lọ sí Nàìjíríà from 850,000 naira, wọ́n increase ẹ̀ sí 1.2 million naira lọ́dún. Gbogbo owó yẹn àwa náà ni, ọwọ́ wa náà wọ́n ti ń rèkì gbogbo owó yẹn. Ẹ wá wò, ẹ sọ fún mi, gbogbo owó tí wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀, àwọn Fúlàní náà, àwọn wọ́n jọ̀gá wọn bẹ́ẹ̀, wọ́n ń kó owó yẹn jẹ ni. Bóyá $100 ni wọ́n rí ní Port Authority wa ní Àpápá, wọ́n á kó $80 ẹ̀, wọ́n á ti kọ́kọ́ kó jẹ. $20 ni wọ́n á fi jíṣẹ́ tí wọ́n á fún wọn. So wọ́n á kó owó yẹn, federal government wọ́n á send ẹ̀ sí Abuja, Abuja send ẹ̀ sí gbogbo parastatal. Ọ̀nà bẹ́ẹ̀ kó dá kòtò ló wà ní ọ̀nà Àpápá yẹn, kòtò. In fact ẹ bá gbé ká lọ síbẹ̀, omi máa bo káyín ò sì lè lọ síbẹ̀. Àwọn trailer gan tí wọ́n wà ń bẹ̀ gan, gbogbo wọn accident wà ní, wọn ò tọ́nà ṣe. Owó yẹn tí wọ́n dẹ̀ rí ní port yẹn ni wọ́n fi ń ṣe ọ̀nà ilẹ̀ Haúsá, wọ́n tún ṣe ọ̀nà rail line láti north lọ sí Republic of Niger. Owó tí wọ́n rí ní port yẹn ni wọ́n tún fi lọ kọ́ refineries sí Republic of Niger, whereas Nigeria gangan wọn ò ní any refineries. Àwọn Dangote nìkan ló ní refineries in Nigeria. So ẹ rí pé inú oko ẹrú la wà. Mo wá fẹ́ ṣe analysis tó bá ṣe America ni, tí America bá release, tí US Department of Treasury tí wọ́n bá inject $100 sínú economy wọn, $100 yẹn wọ́n á pín owó yẹn káríkárí tó yẹ pé ó máa kan gbogbo àwọn èèyàn pátápátá. Ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn tó ní small scale business, owó yẹn ó máa kan àwọn náà tó yẹ pé wọ́n máa tà, ọjà wọn máa tà. Nípa bẹ́ẹ̀ wọ́n á lọ gba àwọn èèyàn síṣẹ́. Nípa bẹ́ẹ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n á rí táàsì gbà lọ́wọ́ àwọn tí wọ́n ṣiṣẹ́. So there will be increase in purchasing power fún àwọn èèyàn. So ó máa pèsè iṣẹ́ fún àwọn èèyàn.
so nítorí tó ṣẹlẹ̀ ní pé láàrin ọdún kan tí wọ́n bá inject $100 sí inú economy ní Amẹ́ríkà, within 12 months owó yẹn ó máa generate another $90. Owó tí a máa rí at the end of the year ó máa jẹ́ $190. Whereas in Nigeria à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ owó lọ sí ilé, owó yẹn ó kàn sink ni. Àwọn kàbá Fúlàní kàbá ọwọ́ wọn dítà fi ń ṣe ẹrú wọn nìyí. Kí wá ní ọ̀nà àbáyọ? Solution ni wípé ká ní orílẹ̀-èdè Yorùbá, kí Yorùbá máa lọ lọ́tọ̀, kí Haúsá máa lọ lọ́tọ̀, káwọn Ìgbò náà máa lọ lọ́tọ̀. Tá a bá dẹ̀ ní ìjọba tiwa, a lè ṣe ọ̀nà, a lè tún ọ̀nà ṣe, a lè ṣe àbójútó bí infrastructural development bó ṣe máa wà, tá a máa tún gbogbo nǹkan ṣe. Nítorí tó ṣẹlẹ̀ ni wípé gbogbo owó yìí kò ní dúró sọ́wọ́ ẹnìkan, owó yìí á circulate káàkiri tí gbogbo iṣẹ́ tí a fi wà káàkiri. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú, tá a bá fẹ́ ṣẹrú Haúsá mọ́, tá a bá fẹ́ ṣẹrú àwọn Fúlàní yìí mọ́. Yorùbá nation not 2023 oko parun ni Yorùbá nation now and no going back. Ẹ bá mi share ètò yìí kó dé ọ̀dọ̀ àwọn èèyàn. Ẹ ṣé, God bless you, bye.